ní tó bá tilẹ̀ mú Eniola Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n follow ara wọn kàn sọ pé àẹwò ní Bobrisky. wọ́n ti bá yà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá fáìpà ìlú ní tó sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé ẹ táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ wá ní òtó máa fi gbọ̀ngàn fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. kárí kò ṣe dáadáa ìdí tí mo ti gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀run tètè kọjá. tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dán lọ́n já. nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àfi tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti ẹjọ́ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé mo ti ṣiṣẹ́ bí mi tó máa ń kálẹ̀. ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. kí yorùbá yẹn máa sọ wípé kí ni fóònù nọ́mbà tó ń fẹ́ ni. ọjọ́ lápẹ́. ọjọ́ lápẹ́ wọn. ó ní ẹlẹ́yìn wọn. everybody wá jayé náà ni ṣebí oní gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò sí èsì tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ẹ gbọ́ pé mo ń pè yín látàárọ̀ bàmà ẹ̀ dáhùn. má lẹ́ ń pè é àwọn obìnrin ládẹ́ ń ṣiṣẹ́ ń bìbà. ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà èmi kọ́. ẹsẹ̀ rí ọ̀dá o ní ìrójú ti ẹ rí o. àwọn ṣe é gbà mí sí ìgbà tí. owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o ilé èèyàn má ṣe wúkọ̀p má gbowó mi lọ. àṣẹ gan ni. ọ̀gá mi máa ń anything so ti yé yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi gba àwọn ṣọlá yìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. iye ògbé o ìkà náà sì gbé yóò lẹ́sàn-án o. sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà tètè. nínú ẹgbẹ́ owó lórí àgbẹ̀. ẹyọ owó mi. èmi ẹ̀ mọ̀ gbádùn gbogbo owó òun èmi fi ṣe fàájì. báyọ̀ pẹ́tò. láti tí a bọ̀ ìtàn. owó underrate mi o èmi náà sọ pé owó pọ̀ lọ́wọ́ mi ò rẹ́ni tó máa bá mi náà. pos rẹ̀ 600 lórí 1000 owó wà bẹ́ẹ̀ gba 1.5 ó wà. kazana mazunti rí kàyàmà. tìǹdàbí àlìbá dúró jí gbogbo kíbi tó bá wà lónìí òkú méjì ò bọ̀ náà lé. bí o bá wọ ọkọ̀ gbò fáwọn orílẹ̀ gbó. ẹ̀yin náà bá san lọ tá a bá ti pẹ́wó tán. ìsàkàrà kìíní ìyọ̀bà gẹ̀ẹ́sì o àyíwèé sórí méjì lónìí ẹni láti ọmọ ọdún ti di tẹ́ẹ̀kì ọmọ ní ìtùwé. wọ́n yà orí mi kara wọn. láì gbé transformer ọwọ́. ètò gbé transformer lọ. àwọn èèyàn náà mọ sọ bẹ́ẹ̀ wọ́n á mọ̀ múná lọ́wọ́ mi. má gbìyànjú kú sílẹ̀ is better than kú títì. ìdú ẹ̀ láìmìdẹ̀ ǹdẹ̀ 8 million làwọn ní náà múlà tẹ́ torí rẹ̀ wá ń bí tẹ́fì bùgá wọn lágbolé yín iṣu ti wà lórí múlà o. ìwọ bó ṣe wà ní èmi bí ó bí wọ́n gbàgbọ́ ní ibo ni àwọn tọkọwọ́ lọ́wọ́ mi wà. látìgbà tí mo ti ń wo ìpàkọ́ yín tí mo ti rí pé tálíkà ló mọ̀ ní irun ọgbọ́n ṣìrìn. tí wọ́n bá ti fọ́ padà ẹ̀dá tún ètí yẹn gbá sọ ọmọ tó sọ ọmọ mi fọwọ́ rẹ̀ síbẹ̀. Hello bro, I wanna be on the safer side. I know what I'm talking about bro. I know what I'm saying bro. bro sis ni mí. àwọn adé lẹ́gà àlejò rò fún ààrẹ láyé. èmi ò lásán lórí ẹ̀bẹ̀ ni tó bá ní kọ ní ọ̀la sọ bẹ́ẹ̀. èlò 1000 ni. 400 ní lórí 1000.
Eniola, OMO MUMMY. Eniola, OMO MUMMY. Ìmọ́lẹ̀ mi lò. Ìmọ́lẹ̀ mi lò. Ayé ẹ máa wọ ìdírò. Ọ̀rọ̀ ikú yẹn nìkan. Ewúrẹ́ bàjẹ́ lọ tí ó bá tètè wálé. Ìwé kíkí ni wọ́n fi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe complain dáadé mi lẹ́sẹ̀ rọ̀lẹ́ pẹ̀lú tí wọ́n bá ti tètè kó máa fọ́. Ó máa ń yà mí lẹ́nu báyọ̀ ṣe máa ń ṣe. Ẹ ti máa ń gbàgbé ìgbà tí ẹ bá ń wáṣẹ́. I cannot imagine. Tẹ́ bá fẹ́ gbaṣẹ́ oníbẹ̀ ṣe máa ń ṣojú. Bọ́tẹ́ bá ti débi iṣẹ́ ẹ̀ tẹ́ ti máa gbàgbé. Orí pé aṣèré gbàgbé. Put me in your shoe. Tó já pé popsi tiẹ̀ ló ní complain yìí. Ṣé o lè bá kẹ́nìkan máa rọ̀lẹ́ bó ṣe rọ̀lẹ́ yẹn? Sir, if you don't try, I will best me. Lastly, take everything. Excuse me. Ṣé mo ní kò sọ̀rọ̀ ni? When I talk, you don't talk. Ilé-iṣẹ́ yóò sí fún rọ̀bọ̀rẹ̀bẹ̀ tẹ́ ẹ̀ ṣe tẹ́lẹ̀ yẹn mọ́. Gbogbo ṣe máa ń pẹ́ dé ìgbẹ́ni mò ń bọ̀. Sir, ojúmọ́ kọ́ sir. Come to think of it. Wọ́n bọ́ bó ṣe sọ lẹ́nu ẹ̀ ṣó dáa. Kò ṣiṣẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Every time kò bọ̀ ń pẹ́. Ìgbà tí wọ́n bá pẹ́, you a home manager tó pẹ́ débi iṣẹ́. Kí làwọn other staffs máa ṣe? They will do what they like. But oh, this is the time I want to tell you something. Omi tuntun ti rú. Ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀. Kò sáàyè gbogbo yẹn mọ́ sí i o. Now, this is the last one. This is not a channel for dialogue. I just want to warn you ahead. To be forewarned is to be forearmed. From henceforth, any mistake to make, no complaint. Into your body go for our money. And in 1 minute now, please exit the door. Leave my office right now. By the way, so for secretary, we could go file on the one. Okay, sir. Nonsense. Ẹ̀gbọ́n mi, Ọlọ́run ò ní pa yín pa. Bẹ́ẹ̀ ṣe ń ṣe, Ọlọ́run lọ́rọ̀ yín o. Ìwà tí ẹ ń wò ni kì í ṣe pé ẹ̀kọ́. Ẹ ń wò lọ́rọ̀ ṣẹ̀dá ẹ wà ní ṣíṣe. Ó ti ń dà fún yín o. Aláìní ìdààmú kò ní ṣẹlẹ̀ sí. Àdúrà tí wọ́n ń gbà lórí yín. Èmi máa ń gbàdúrà fún yín ni. Èmi ò mọ nǹkan má ti jí màá gbàdúrà. Pé ará iwájú ni ẹ̀yìn dèrò yìí. Bẹ́ẹ̀ tí wà ẹlẹ́yin ijó àánú ni ẹ̀yìn ọmọlà tó kọ ẹ̀rọ kò ní tán lọ́wọ́ yìí. Àtọ̀ yìí tán nìdí àkèrè owó ó ní tán lọ́wọ́. Bí mo ṣe wáyé ọmọ òrukàn nínú ẹ̀yin náà nìyá ẹ̀yin lè kù fún mi ń bàbá ẹ̀gbọ́n mi ẹ̀yin ò ní ta ẹ rí mo rí business kan confam ni o àwọn tí wọn máa ta ike táwọn èèyàn fi mú mi tí wọn máa ń sọ ọ lẹ aṣọwó ni mo fẹ́ bẹ̀rẹ̀ business ẹnìkan wà ní bari 2 million owó kékeré owó ń bẹ ń bí owó wa máa mú kọ. Àjàdí ṣòro pé mo daft bí o lè daft. You are a bloody fool. Láti bẹ̀rẹ̀ tó jókòó láti bẹ̀rẹ̀ síbi mo ń gbóhùn gbogbo ògógóró tó ti mú látàrọ. Ẹ máa wo nǹkan o. Mọ́sù ìjà àgbàdo alákòóbá lè kú tẹ́lẹ̀. Àwọn òní o bí mo ṣe ń bọ̀ wọ́n bá fún mi ní ìfẹnujá èmi náà já kan pàtì mo ṣe rà mọ́ mo jù bẹ́ẹ̀ lọ. Àwọn ò ló fún ẹ lọ́tí mu. Mo kàn gbá díẹ̀ mo fẹnujá ló fún mi. Àwọn ò ló fún ẹ lọ́tí mu ló wá bá ẹ̀mí lé. Ibẹ̀ mo ti ń bọ̀ wá. Orí ò pé torí ẹ bá pé ṣé kò yẹ kó tiẹ̀ kọ́kọ́ lọ ní lọ sùn kó wá wá láàárọ̀ ọ̀la. Mo fi ṣe pé àìrí ẹ̀fọn táyé mi kí n kó wálẹ̀ kan kí n. Wà á rí ẹ̀fọn á wá ta ẹ lẹ́ẹ̀mejì torí pé ìjókòó yẹn tó o bá tètè bọ́tà wà ní kó gbé ẹ bọ́tà ó rẹ̀ gbọ́dọ̀ débi mọ́.
ẹ̀gbọ́n mi ẹ̀ ń bínú yóò gbà bínú. Òkun ló kò ní tiẹ̀ ní. ẹ̀ ń dìsíbíyèsí mi alájọbí. Tálá alájọbí kò ní dáa fún alájọbí ló ta lólú ẹ̀. ẹ sọ̀rọ̀ sí mi ẹ̀gbọ́n àwọn ẹ̀yin náà ẹ̀ tó ẹ sọ̀rọ̀ sí mi. Ẹ̀fẹ̀ kú lé mi. Wọ́n gbà ọ́. Alájọbí o. Wọ́n ní kó. Wo ẹ̀ ń bínú ṣe mú ara rẹ̀. Bọ́tà. Ṣé kí n wá lọ́la bínú bá ń bí yín lónìí inú yóò ti rọ̀ kójú lọ́la bá dákun lóhùn mọ́ ọlọ́run mi ní nǹkan kan. Àjàjì. Bọ́tà. Eniola, Eniola, ọmọ mọ́mí. Eniola, Eniola, ọmọ mọ́mí. Ìmọ́lẹ̀ mi. Yes, come in, visit. Kí ló ṣe tó gbọ̀n ní ọ́fíìsì bẹ́ẹ̀? Mo dé sí secretary ló fún lẹ́tà yìí. Sack letter ni. Sack letter, that's for you. Ẹ jọ̀ọ́, ẹrù ti ìyàwó àtàwọn ọmọ. Kí lẹ fẹ́ kàn jẹ? Kí ló ti ìyàwó àtàwọn ọmọ? Kí ni ẹ kó ba company jẹ mọ́ mi lórí? How many times have I warned you that mi ìfẹ́ kó pa pẹ́ débi iṣẹ́ mọ́? Then levity and tó fi mú ṣe dáàdi mi yẹn. I'm in charge now. I won't take that from you. That nonsense has to be stopped. And it's starting from you. But if wọ́n ṣe scapegoat fáwọn staff tó kù nìyẹn, sack letter is for you. Sir, mo sá dáàdi yẹn. Gbogbo strength mi mo fi start company. I don't get that. Me deserve it. What does that have to do with me? Kí ni ẹ máa wọ́n kó dẹ̀bà lè ṣe jẹ́mọ́ mi lórí? Okay, ìgbà tó ń sáà dáàdi yẹn, ṣé o gbowó oṣù mi? Were you not paid? You're getting paid for what you do. So, but you want a thanks to that number. Okay, and I want 11:30 no days iṣẹ́. And it's not an official trip. Walk in, walk out anytime you want. This is the complaint for crying out loud. And I'm telling you now, this is what you got. You are sacked. You're fired. I told my pro missing. I'll go security on you. I want my embarrassing. Oh my God. Man, you think you office? Get out of my office now! Hey, my former manager, because you're not the manager again. Get out of my office right now. My basic is you. Me deserve it, sir. How long you are? To deserve it. And you're telling me, you have the effrontery to tell me, or serve daddy me. Can daddy me over someone should find it? Tell me my bad way, the one you're lori, but I won't take them from you. I won't take it from anybody of you. And that would be a blessing to all of you. Me buying Shereo. To all other staffs, anybody to battle share mistake, to share, you are getting fired immediately. Nonsense. And with only on some school, what an effrontery. She about to another lady. Go shine. They be sharing level 30. Ologbomolo school. What's my business with that? That's what you get for being lazy, idiot. Hello, Baba. Hello, Mommy. Bàbá yìí ni mo wá sábà ẹ gbà mí. Kí ni kí n ṣe fún ọ? Lórí ọ̀rọ̀ ọkọ mi. Ọkọ rẹ? Bẹ́ẹ̀ ni sà. Kí ló ṣe? Ṣàdédé ló dé láti ibi iṣẹ́ ló ní wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ òun. Kí ni àpò ṣe? Bàbá kò ṣe nǹkan kan. Ọmọ ọ̀gá ẹ̀ tó ṣe takeover ibi iṣẹ́ nìyẹn bá ní kó fi iṣẹ́ lẹ̀ páwọn ò fẹ́ mọ́. Kó fi iṣẹ́ lẹ̀ kó ṣiṣẹ́ wọn. Boy, ọmọ ọ̀gá dé ó takeover company ló wá ní kí ọkọ tiẹ̀ ó fi iṣẹ́ lẹ̀. Kí ni pàtó ń tọ́ wá fẹ́ kí n ṣe fún ọ? Bàbá, mo fẹ́ kẹ́ kọ̀yà fún mi. Mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé ayé wà. Kí n kọ̀yà fún ọ? Ọmọ àpáyé ń bẹ ń tó fún ọ. Àwọn náà ní roka ẹrù pẹ́. Ọ̀gá sà, ẹ káàárọ̀ sà. Ọ̀gá mi sà. Ọ̀gá mi sà. Good morning sir.
NEPA ti múná dé. NEPA. Wonderful. Ọ̀gá. Àṣepọ̀ ọ̀tọ̀ ni tí Ṣayọ̀ máa ń sọ pé ọ̀gá máa ń mọtí wá láàárọ̀. Ọ̀gá sà. Ọ̀gá. Shower start to play button. Ask me. Bẹ́ẹ̀ ni sà. Ó ti yé mi sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ọ̀gá. I'm very busy right now. I understand, sir. Incredible. Ayé mojúbà o, ẹ̀rọ ayé. A ò lè gbọ́ tẹ́ni tó ń ṣọ́ wa o. Ọlọ́run tètè wá gbà ní. Eniola, Eniola, ọmọ mọ́mì. Eniola, Eniola, ọmọ mọ́mì. Ìmọ́lẹ̀ mi nínú ìmọ́lẹ̀. Ọ̀gá. 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 Shit. Ọ̀gá títí mo ti yó. Ọ̀gá ò dẹ̀ kí n ṣe báyìí tẹ́lẹ̀ náà. Ẹni tó bá mú ti lọ́mọ màmá aráyé wá o, man. Kí mo fi lè assist wọn báyìí, kí mo lè fi help. God. God. Ọ̀gá. What can I do for you? Ẹ ti ṣe lọ́wọ́ fúnra yín náà. Sorry. Kí ló pa àwọn ìyá mi náà yẹn tó wá pẹ́ mi báyìí? Fìrìfìrì ayé ni o, ló ń jayé dá bó ṣe dà yó. Mama! Ló bá pẹ́ kó tó yọ lórí ebè o, máa lè tóbi kó. Afẹ́fẹ́ o máa fẹ́ gbígbóná rí tọ́mọ ènìyàn ní máa yẹlé. Ẹ̀rọ ayé bó ṣe dà yó. Ó ti mo fojú mi rí ní ọ́fíìsì lónìí, ó tẹ̀lé, ó lè understand. Mo wọ ní ọ́fíìsì ọ̀gá, gbogbo ẹ̀ wọ́n ti bì sílẹ̀, wọ́n ti mess up everywhere. Ọ̀rọ̀ ọ̀gá yìí ó tojú sú mi o. Ètò fi di pé wọ́n mọ tí àwọn para lójoojúmọ́. Wò má jẹ́ n parọ́ tẹ̀. Ọ̀rọ̀ wọn ò ń ṣojú lásán. Ẹ̀ǹgbà tẹ́yìn òpònú, èyàn á ti mọ̀ pé yẹn kò kí ń ṣojú lásán rárá àtọ̀. Tọ́wọ́ ọ̀gá ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹni tó yẹ pé always neat. Ó wá di pé kí wọ́n bí sára, kí wọ́n ṣe gbogbo ẹ̀. Sórí má jẹ́ n parọ́ tẹ̀ ibi tọ́rọ̀ dé dúró. Wàá pe bàbá ẹ̀ o. Kán lè tètè bójú tọ̀rọ̀ ẹ̀. Ṣé ò ṣeré ni? Mi ì ṣeré. Ok, o mọ̀ ni. Jọ kí ni tèmi? Kí ni ok kí lájọ jẹpọ̀ kí lájọ dàpọ̀ tí màá fi lọ bá dádùn wọn pé kí ni tèmi láti lọ sọ fún dádùn wọn. Ipò ọ̀gá ẹ̀ ni wọ́n. Ó mọ nǹkan tí mo lè ṣe. Bóyá máa pe ṣọṣọṣọ nù wá. Ẹ̀yin ẹ̀ lè bá wa deliver fún dádùn. But me kò kàn mí lọ́wọ́ kò kàn mí lẹ́sẹ̀. Kí n gba sálárì mi kí n ṣiṣẹ́ mi. Nǹkan tèmi kọ́ mọ̀ ní pé ọ̀rọ̀ ọ̀gá fẹ́ àbójútó. Ọlọ́run máa bá wọn yanjú àwọn onímọ̀ mọ́ bí tí wọ́n ti forí gbélé àgbẹ̀. Yà, gbogbo pé ṣọ́ra fẹ́ràn. Ẹ̀kọ́ sí mi. Pásítọ̀, báwo ni iṣẹ́? Fáìnà. Ìdàdà lọ́fíìsì wa. Fáìnà. Yà, ó ní ọ̀fẹ́ níbi ọ̀rọ̀ náà dẹ̀ tó ṣọ̀rọ̀ orí fóònù. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ọ̀gá mi. Ọ̀gá ẹ̀. Bẹ́ẹ̀ni. Eniola mi. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe? Mo ṣàkíyèsí pé ọ̀gá wọ́n mu ọtí. Kò lè ṣe pé wọ́n mu ọtí nìkan, wọ́n mu ọtí àmupara. Ọtí àmupara. Báwo ni wọ́n ṣe mọ̀ yẹn? Mo ti notice wọn láti bí ẹnu ọjọ́ mẹ́ta. Ìgbà míì, bàbá wọn fi sùn láti mọ tí wọ́n ti yó. Àti ló gbúrò yìí. Ó lè lóṣẹ̀ gbé mi wá báyìí báyìí. Àwọn client kan, very important meeting náà ní pẹ̀lú wọn. A ṣe wọn ní ọ́fíìsì ọ̀gá ti yó. Mi ò mọ nǹkan tó ń ṣe mọ́. Ó ní mo ṣe wá báyìí náà because gẹ́gẹ́ bí ẹbí ọmọ bóyá tẹ bá lè pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ kí wọ́n á gbọ́ sí nílẹ̀ mọ́. Eniola mọ̀ títí táwọn kíláìntì fi mọ̀ pé ó yó. Bẹ́ẹ̀ni mà. So àwọn èèyàn wá ń kọ́ kí ló wá ṣẹlẹ̀ sí wọn. Wọ́n bínú lọ ni.
Eléyìí tó ń sọ yìí, ó ń jọ mí lójú gan. But all the same, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mi ò tiẹ̀ pàkíyèsí mi sí. Báwo rí? Wàá rí changes. Nọ́mbà sọ. Ṣé o mọ̀ ṣe? No, má lọ. Jẹ́ kó ṣe é lálejò. Ṣé lọ? Èdì koríko afẹ́fẹ́ ò máa fẹ́ gbígbóná rí tọ́mọ ènìyàn ní máa yẹlẹ ẹ̀rọ ayé bó ṣe dàyò ayé mojúbà o ẹ̀rọ ayé a ò lè gbọ́ tẹ́ni tó ń ṣọ́ wa o Ọlọ́run tètè wá gbà ní. Good. What's up? Seriously. Àwọn lọ́dún tí a mọ̀ ń darí. Ojú ẹ̀ ṣe kọ́rẹ́ lọ́wọ́ wa. Kí ló dé? Kí lè tí mo jáde náà? Ní ọkàn tí ẹ dùn náà. Àbọ̀dọ̀ rí o. Àbọ̀dọ̀ rí. Gbogbo ní ìsìnkú kan wá fún mi ní information kan tí mo láìpẹ́ rárá. Níṣòro ni. Ẹ ṣàmọ ọmọ sẹ́kítírì Eniola yẹn. Yes. Ó wá síbí báyìí, ó lọ ọmọ kò tí ì pẹ́ sìn. Kí ni? Ó wá ṣàlàyé fún mi pé àwọn notice pé àyíwá kan change lára Eniola. Báwo? Ó ní nígbà mi báyìí ní ìjọba tó máa wọ̀ ní ọ́fíìsì ìjọba ọ̀gá ó ní ojú àti change ó láti mọ tí ojú àti yó to the extent pé ó lè máa bì sínú ọ́fíìsì gan pàápàá. Tó àwọn client wọn fi ń notice pé ọ̀gá ẹ̀ ti yó tí wọ́n fi ń sá padà. Àbí. Ṣé ìjọ ọmọdé ti wà depressed by? Depression? Kí ló fẹ́ fà? Ọ̀rọ̀ ìyàwó òṣìyàwó tá a ti sọ láti jọ. Ọkùnrin tó bá ti níṣẹ́ lọ́wọ́ tí ò lóbìnrin wàhálà ni o. Wọ̀n èmi máa ń jẹ́ kó yé pé àsìkò ní oko kan. Àsìkò Ọlọ́run bá tó máa fẹ́ ìyàwó tiẹ̀. Ṣé ìṣe owó yẹ kọ́rọ̀ ìyàwó fífẹ́ wá da depression tó fi máa mọtí tó máa di pé àwọn èèyàn máa notice. Ìrònú mi tó bá ronú débẹ̀ wà ronú débẹ̀ ó lè wọ́n mọtí. Ìyẹn ló fi máa mọtí tó fi máa yó táwọn èèyàn fi máa notice pé eléyìí ti yó. Ojú ayọ̀ tó ń bì. Lọ́nà ṣé ìwọ ti bá sọ̀rọ̀? Wọn kò tí ì dé. Ẹjọ́ dé náà kàtí ẹ̀ bí wo. Àìpẹ́ lọ́wọ́ wọn pa wọn kọ́. Ó dà pé tó rí yẹn sọ yẹn dẹ̀ tún jẹ́ kọ́kàn mi balẹ̀ díẹ̀. Wọ́n báyà sókè o. Bàbá bá dé náà. Kí mo rí jẹun. Fífi ayé ni o, ló ń jayé dá bó ṣe dàyé o. Má gbàdó bá pẹ́ kó tó yọ lórí ebè o, mà lè di koríko. Afẹ́fẹ́ o, má fẹ́ gbígbóná rí. Ẹ̀yà tó bá dìbò. Iṣẹ́ gbọ́. Káàbọ̀. Èmi àti mímì àwọn ọ̀rọ̀ kan wà tàbí tó ṣẹlẹ̀ ní iṣẹ́ yìí. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìwọ ló dẹ̀ wà láàárín ọ̀rọ̀ tó ń sọ yìí. Pé kò yó, kò bì, kò sùn sí tọ́ílẹ̀tì. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn afẹ́ bí ẹ́ ṣé wọ́n purọ́ mọ́ ẹ ní àbótán? Dáàbì tí máa ń ní òótọ́ bí kò tí ẹ̀ yé mi lè explain. Torí pé kí ni ẹ̀ ò ní nǹkan sábà ṣe máa ń ṣẹlẹ̀. Tó bá ti ṣẹlẹ̀ tó tí ẹ̀ bá ti wá dá lójú mi máa rí pé ìlú mi bára mi ìgbé àwọn. Ìyá bó ṣe ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni sá. Èrò ọkùnrin. Ṣé wọ́n kọ́ tí rọ́ ẹni? Àbọ̀ dà sí owó mú ẹ. Ìwọ́n nìkan ló mọ tí rí ni. Olùkọ́ àbẹ̀ ọmọ tí rí gbà kan.
Àṣàkáṣà ní ẹgbẹ́kẹgbẹ́ àwọn ẹgbẹ́ fílọ́ọ̀bì tẹ́kù fún gbogbo wọn ń lọ̀gá iléeṣẹ́ àbí dájú ẹ̀ ló kú ní iléeṣẹ́ kẹ́ ẹ̀ ná owó tó bálá ó ṣe wù ẹ́ àbí tẹ́ ẹ̀ ṣe káàkiri kan yẹn ó láwọn kílọ̀bù kan tó wọn máa lọ láti dá wọn mọ̀ bẹ́ẹ̀. Eniola, kò tí kí tó ń sọ yìí ẹ́ nígbà tí ṣe ọ̀ kí ṣọmọ kékeré ṣé wọ́n ń dá ìdúgbò àwọn fọtí rọ̀ ẹ̀mí wọ́n sọ wípé òun kò ṣe ṣe wọ́n kò ṣe ṣe. kò yé mi tó bá ti ṣẹlẹ̀ tó wọ́n rí pé kí ni àpò bẹ́ẹ̀ ni olùbíṣàn ẹ̀ gbọ́rọ̀ bá ti gbọ́ pé kò yẹ kí ni ò yẹ wàá mú owó dání sápò wàá lọ sí kílọ̀bù ẹ lọ mu tí oníkòyí o alámúyó kí ló rò fún kí ló ń ṣe lọ kí ọ̀nà gáwọn dájú ẹ lónìí iléeṣẹ́ wọn fi ẹ́ síbẹ̀ dẹ́ tó fún ẹ tó ń fi ẹ́ síbẹ̀ ó lè gbọ́n ẹ tú báyìí bẹ́ẹ̀ ni ó mo lè lọ ẹ kúrò bẹ́ẹ̀. mo fẹ́ mú ọmọ jáde nínú ọ̀rọ̀ ọmọdé. ẹ báyọ̀. ẹ ṣé mo àmọ́ ọmọ tí Eniola ń jẹ ọmọ tàbí kì í mutí kì í mu sìgá kì í kóbìnrin kì í lọ club. ilé ìgbésẹ̀ ojú ẹ̀. ìgbà tó wá bẹ̀rẹ̀ lè dé bó ṣe ń sọ̀rọ̀ yìí ṣé ẹ̀ fún pé. irinkurin ní àwọn ọ̀rẹ́ kọ́ rẹ̀ lórí bó ti dọ̀gá tàbí iléeṣẹ́ bàbá mi ni tó gbogbo owó wọn ló fi wá ń lọ mutí kiri ó ti láwọn kílọ̀bù tó wọn máa lọ tó ti mọ̀ tẹ́gbẹ́ mọ̀ máa fíìlì tébù ní. eléyìí kì í ṣe Eniola dààmú ó ti di eléyìí ti change tó dẹ̀ mú kú jẹ́ sọ fún ẹ iléeṣẹ́ tá a fògùn àti owó dá láti ọdún yìí tí a bá ara wa lórúkọ jẹ́ tí wọ́n ti lè ṣe pa ìwọ́n fẹ́ ti lè jẹ́ pa òun ẹ̀ tí wọ́n fẹ́ bà mí lórúkọ jẹ́ àwọn kan ti ń jẹ́ orúkọ ẹ̀ kan tó bí ẹ wọ́n yọ ẹ́ dànù ilé ẹ̀ dànù bẹ́ẹ̀ ni o. wọ́n lè bá mi gbé dájú. ọkọ mi gbé dájú. Eniola èmi rí ìwọ rẹ o Ọlọ́run ló ṣe kẹta wa nísìn mo mọ̀ pẹ̀lú dájú ẹ lè máa gbà yín láti sùn tọrọ ṣùgbọ́n mo gbọ́dọ̀ parọ́ fíìmù tí mo bí ọ jẹ́wọ́ fún mi báwo lọ̀rọ̀ tí mi ò ṣe wá jẹ́. dájú bá bẹ́lẹ̀ fún mi ṣẹ́yìn náà tún bẹ́lẹ̀ fún mi kó yé mi síbẹ̀ mo rọ́ ọmọ tẹ bí ṣé mo máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n mi lè bí náà pé kí ni ọ̀ṣẹ́lẹ̀ because tó bá ti ká lójú mi báyìí máa kàn wí ibo ni mo bára mi kò kí ní bí mo ṣe ń ṣẹlẹ̀ fún mi kò yé mi ò lè explain mọ́ mi ẹ gbà mí kò yé mi máa. fífìrí ayé ni o ló ń jayé dá bó ṣe dà yó má gbàdó bá pẹ́ kó tó yọ lórí ebè o mà lè di koríko afẹ́fẹ́ o má fẹ́ gbígbóná rí tọ́mẹnìyàn ní máa yẹlẹ ẹ̀rọ ayé bó ṣe dà yó ayé mojúbà o ẹ̀rọ ayé a ò lè gbọ́ tẹ́ni tó ń sọ wa o Ọlọ́run tètè wá gbà ní. hospital kí ló ṣe accident ẹjọ níbo lọ hospital náà okay right away àti ń bọ̀ bẹ̀ daddy wọ́n lé Eniola ní accident o. accident máa wò wíwá dìbò ó yá. ó ti ṣí pọ́pù ọbẹ̀rẹ̀ náà. ìṣòro ti pàdídà ńlájà ìṣòro ti pàdídà ńlájà nítorí kí wá ní o lẹ́ẹ̀fì fìkà ṣe lọ́tọ̀ bá ṣe ń wọlé bọ̀ wọ́n ní tí ìdílé sọ fún àpẹẹrẹ oníkàlẹ̀ bí sí. ṣeré a discover pé ọtí àmujù ni wọ́n tó fi fa accident. ojú yọ again ojú yọ again. sọ́dọ̀ ọjà máa mú un kúrò mọ́ ẹ nígbà. ẹ ṣe dọ́tọ̀ ṣé a lè yọjú sí i. Yes, ẹ lè yọjú sí wọn ṣùgbọ́n ìmọ̀ ọ̀pọ̀ ìfẹ́ gbà á ní kí wọ́n máa mú tiẹ̀. As a matter of fact, wọ́n dájọ́ ọ̀sẹ̀ wọn ṣùgbọ́n àwọn para ní ìgbà tí wọ́n fẹ́ drive kọ́ máa mú tiẹ̀.
Eniola. Eniola. Kí ni gbogbo ilé? Mo tó sọ̀rọ̀ ẹ̀ dì. Má parẹ́ mi. Ó lè kọ̀ sọ sí di ìyàwó kí ló ń ṣe ẹ́? Irú àyọkáyọ̀ wo leléyìí? Ẹ wò dáàdì, ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ṣé gbogbo ìtẹ́ ìsọ ìgbésọ̀ ọ̀rọ̀ bí mi. Ewé ọ̀rọ̀ tá a ti ń bá aṣọ ìwọ bí tó wá ń kórè kò sínsìn. A máa ní sùúrù náà ni. Ẹ ṣàtẹ̀lẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò jù báyìí. Èébò náà ló yìí. Tá bá délé tó bá kó mi bàtán ẹ lè bá wí bó bá ṣe wò ó. Ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ilé ọkọ̀ náà. Ọkùnrin ẹ̀ sí wàhálà. Ṣé orí mi? Are you sure? Are you getting better? Eniola, Eniola, ọmọ mọ́mì. Eniola, Eniola, ọmọ mọ́mì. Ìmọ́lẹ̀ mi. Afẹ́fẹ́ ti fẹ́ báyìí. Wọ́n ló ń ṣe. Ó dé ní ẹ̀ mi ìfẹ́ sítórì o. Anita ló ṣẹ̀ tó bá mi sọ̀rọ̀ bóun ló ń sọ̀tò. Dáàdi, èmi ò ṣẹ́ni kọ́kọ́ mo ti sọ fún mi náà. Ṣé àmì bá ṣe ń bọ̀ nínú mọ́tò tí mò ń tẹ̀ nínú náà ń tó ń sọ náà nìyí òun ò ṣẹyìn òun ò ṣẹyìn ṣé ẹ̀mí mímọ́ wá ń parọ́ ni ẹ̀mí ò bá rí òun sọ. Ta ló ṣẹ̀? Olùjọ́ náà because nothing serious. Èwo ni? Manager ni mo lè fẹ́ máa dìbà progress complain mo lè bá sọ̀rọ̀ bí ẹ̀mejì gbọ́ mo lè fáyà. Manager èwo ni? Adékúnlé ni mo ti sáàkẹ́. Adékúnlé. Bẹ́ẹ̀ni sá. Adékúnlé ló lé dànù. Wà tó ń disturb. Ẹ gbọ́rọ̀. Ṣé ẹ̀rọ ọmọ ẹ̀ báyìí? Ṣé ẹ̀rọ ọmọ ẹ̀? Ó dáyàn dúró lẹ́nu iṣẹ́. Ṣé o mọ̀ pé o gbóúnjẹ lẹ́nu ẹni yẹn ni? Ṣé ẹni yẹn máa fojú rẹ wẹ̀ inú ẹ̀ á dùn sí ẹ? Ó wá lórí ìṣẹ̀yàn. Tó níyàwó tó lọ́mọ ńlé. Ó ti ẹ̀ dá. Ẹ wò dáàdì, ó ti dá báyìí. At least àti rójú ọ̀nà. Ilá wá sí wá. Kò sí bàtà máa ṣe ju pé ká dìde ká lọ bẹ Adékúnlé lọ. Ọlọ́run ní jẹ́. Èmi náà pè lórí àfintẹ́lẹ̀ o. Èmi tí mo gba Adékúnlé sí iṣẹ́ rẹ̀ bí executive lásán tó wá ṣiṣẹ́ iṣẹ́ tí mo promote ẹni. Mi lè gbẹ̀lá mi rè mí lọ bí Adékúnlé. Mi lè lọ bá ẹ̀ ok, kò sí wàhálà. Ọ̀rọ̀ ọmọ náà ni èmi dẹ̀ bí pé kò sí nǹkan tó yẹ kéèyàn ṣe tó bá ti jọ́rọ̀ mi. Tẹ bá lè lọ, èmi á dìde màá tẹ̀lé. Má lọ bẹ́ẹ̀ ní kúlé kó ṣàánú mi. Àbí pàtàkì tí wọ́n jẹ́ ọ̀nà nísìnyí kò sí nǹkan méjì má lọ bẹ́ẹ̀. Ó dá wa dúró nǹkan báyìí dúró, ó ò dẹ̀ sọ fún wa. A máa sọ fún òun inú olóró. Jẹ́ gbọ́dọ̀. Wọ́n tún wá serious. Báyọ̀ pẹ̀tọ́. Láìdí tí a bọ̀ ìtàn. Owó underrate mi o. Èmi náà ń sọ pé owó pọ̀ lọ́wọ́ mi. Mi ò rẹ́ni tó máa bá mi náà. POS rẹ̀ 600 lórí 1000 owó wà. Bẹ́ẹ̀ni ó gba 1.5 ó wà. Kazana Mazunti rí Kayama. Sìndábí Alìbá dúró jí Gbogbo kíbi tó bá wà lónìí, òkú méjì ò bọ̀ lọ́nlé. Bí o bá wọ ọkọ̀ kò bá mú orílẹ̀ gbó. Ẹ̀yin náà bá san lọ tá a bá ti pẹ́wó tán. Ìsàkàrà kìíní ìyọ̀bà gẹ̀ẹ́sì o. Ayé mẹ́rin sẹ́mi méjì lónìí yẹn ni. Láti ọmọ ọgbẹ́ náà ti di tẹ̀tẹ̀tẹ̀tẹ̀. Láìkì ọmọ Jésù. Wọ́n yẹ orí mi kara wọn. Láì gbé transformer ọwọ́. Ètò gbé dájú gbé transformer lọ. Àwọn èèyàn náà mọ̀ sọ bẹ́ẹ̀, wọ́n á mọ̀ múná lọ́wọ́ mi. Má gbìyànjú, kú sílẹ̀ is better than kú títì. Ibẹ̀ láìmìdẹ̀ndé 8 million làwọn ní náà múlà tẹ́ torí rẹ̀ wá ń bí tẹ́fì bùgá wọn lágbolé yín iṣu ti wà lórí múlà o. Ìwọ bó ṣe wà ní èmi dúró bí wọ́n gbàgbọ́ ní ibo ni àwọn tọ́gbọ́n lọ́wọ́ mi wà. Látìgbà tí mo ti ń wo ìpàkọ́ yín tí mo ti rí pé tálíkà ló mọ̀ ní irun ọgbọ́ ṣìrìn. Tí wọ́n bá ti fọ́ padà ẹ̀dá tún ètí yẹn gbá. Sọ ọmọ tó sọ. Lọ́mọ mi fọwọ́ rẹ̀ síbẹ̀. Hello bro, I wanna be on the safer side. I know what I'm talking about bro. I know what I'm saying bro. Mi ì ṣe bro, sis ni mí. Àwọn adé lẹ́gà. Àjèjìwúrò fúnra rẹ̀ láyé bẹ́ẹ̀. Èmi ò lásán lórí. Ẹ̀bẹ̀ ni tó bá ní kọ́ ní ọ̀la sọ bẹ́ẹ̀. Èlò
1000 ni. 400 ní lórí 1000. Ìmọ̀ bírú àwọn ọba ní sí láyé máa pé wọ̀rọ̀ kọ́ níwọ̀ àgbòdà ọ̀run mi làbá bọ́bí lẹ́lẹ́sù lórí mọ́ bọ́bí sílẹ̀ fẹ́lẹ́gbára wọ̀rọ̀ kọ́ níwọ̀ àgbò bọ́mọ mọ́ bọ́bí ilé ọmọ mi ọ̀kàrí láì lẹ́wọ̀n. Oníṣẹ́ yín ti jẹ́. Bẹ́ẹ̀ ni bàbá ṣe rí láti ìgbà tí mo ti kúrò lọ́dọ̀ yín ọmọkùnrin tí mo ló gbaṣẹ́ lọ́wọ́ ọkọ mi níṣẹ́ ló ń mu ọtí káàkiri ṣe rí nísìnyìí ṣe rí níbi tó ti ń mu ọtí ibẹ̀ ló ti kàgbákò ibẹ̀ ló ti ní accident bí mo yín bá yín sọ̀rọ̀ bàbá hospital lè wà kódà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹsẹ̀ pé wà ẹ ṣé bàbá ní ẹ̀ mo ṣe ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín oore ńlá lẹ ṣe fún mi. Bàbá ẹgbẹ́ sí. Mo lọ́wọ́. Owó ni bàbá. Mo rí àwọn ò gbọ́dọ̀ gbarú ẹ̀ èèwọ̀ ni sórí àwọn tí ẹ júwe ọ̀dọ̀ mi fún ọ wọn ọ̀yànnà náà bí mo ṣe jẹ́ pé ọ̀tọ̀ ní babaláwo ọ̀tọ̀ ló níṣègùn ọ̀tọ̀ sì la dáhùn sí sórí babaláwo onífàlà wa anítàwá tẹ̀lé tọ́jú òǹbùfọ́ wa ní Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpínlẹ̀ àwa ìṣe gbogbo nǹkan burúkú báwọn bẹ́ẹ̀ ni sórí àwọn oníṣègùn ni wọ́n máa ń jáwé tí wọ́n máa ń wá egbò tí wọ́n fòdìdí àtàrí sí tí wọ́n máa jó lórí náà àwọn ènìyàn ló níṣègùn wọ́n lè fi sí ìwòsàn wọ́n tó lè fi sí nǹkan mi sọ wàhálà wa dáhùn sí àwọn ènìyàn tí ẹ̀ wá yàtọ̀ wọ́n kàn jogún kankan lọ́wọ́ bàbá wọn ìtẹ́ wá jogún ni wọ́n mọ̀ sí wọn wá díẹ̀ sórí àwa babaláwo nífà ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni wá àwa ìṣe bí sọrí játọ̀ wá tọ̀ sọ̀rọ̀ ẹni tó dá ọkọ rẹ dúró tó ní tọ̀ wọ́n fẹ́ kọ̀yà kí n bọ́ fìdí ayé hàn ó rí i pé òun fún ọ lésì mọ́kàn bínú ni mo wá sọ pé ayé tó fún èmi ò sẹ́ni kankan o ìdí tó jẹ́ kí n má fún ọ lésì kankan lọ́jọ́ náà ni wípé mo mọ̀ pé tí mo bá sọ fún ọ wípé fọkàn rẹ balẹ̀ tàbí pé n ò ṣe tí wọ́n jẹ́ ọ ní o ọ lọ bòmí tó o bá wá lọ bòmí ó sì nǹkan tó yẹ kó sì irú ẹni tó wà ní tó rí jàǹbá ọkọ̀ ìtọ́dọ́kọ̀ rẹ̀ lóyè ó lè jẹ́ sí ọwọ́ rẹ̀ náà ló ti débi tó ti ní ìjàǹbá tó ní. èmi ò ṣe kankan àwọn ọ̀gbọ́dọ̀ gbá ifá ti kìlọ̀ rẹ̀ fún wa ifá ní èrògèlé ẹ kú èrògèlé ẹ ń yọ̀sẹ̀sẹ̀ èrògèlé ẹ wá yàwá kẹ́ ẹ wá gbọ́bọ̀ hàn àìṣe níbi ni èèwọ̀ ní gbìjà rẹ̀ ọmọ kékeré bá ń hùwà ìkà tí ń hùwà èké tá a bá lè bí ohun tí ó bí ni ò ní gbá láì bí ni bí bá fọlú tí ń rògbò tí ó gbẹ wàkàlà bọrùn ẹwẹ wàkàlà bíi ti ń bá níjà bí ó gbọ́ lójú. ọmọ kankan mú owó rẹ lọ́wọ́ ọwọ́ mi rèé funfun ọmọ ni ní ìgbẹ́jọ́. Àlàyé kò tó yàrá àlàyé fi sílẹ̀ náà. Àlàyé kí wọ́n ṣe é lò lórí kí n wà yìí. Sọ́ọ̀bù kẹtẹ fún dání. Àlàyé farabalẹ̀ náà. O fi báyọ̀ lọ́wọ́ ara. Ọgbẹ́ bọ̀ lórí. Ibi tá a fọ̀ lè bọ̀ lọ́wọ́. Ọgbẹ́ bọ̀ kiri lọ. Ọgbẹ́ bọ̀ kiri lọ. Ọgbẹ́ bọ̀ kiri lọ. Wọ́n wà ní àlàyé. Sẹ́kẹ̀tà jẹ́ fún ọmọ kan tó ń ṣe é. Kò sáà jẹ́ wẹ̀. Sáà jẹ́ wẹ̀. Àgbẹ̀ tó wá sí màá ṣe wọ́n. Àlàyé bọ̀ ṣé o ti mú gàrí láàárọ̀ yìí kí ló ń ṣe aláì aláì ṣé o bẹ ti oṣù ẹni ṣé o bẹ oṣù ẹni. ṣe bro àwọn yàgò tẹ́lẹ̀ mi. yóò tẹ ẹ máa ẹ máa bá àgbẹ̀ yìí ó dà wọ́n ti jáwé. bọ̀bọ̀ ẹ̀ tó tẹ̀ kí máa gbẹ̀ ẹ́ mọ́ ó tẹ̀ kí máa gbẹ̀ tó yẹ náà so yóò dà fún. ṣé o ti gbà yàrá rẹ̀. máa fẹ́ ẹ̀ sí bí o máa fẹ́ ẹ̀ sí bí o. Ìyàwó lórí ẹ̀ṣọ́. Ìyàwó lórí ẹ̀ṣọ́. Ìyàwó lórí ẹ̀ṣọ́. Ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ ẹ má payọ̀ sí yàn lọ́rùn yìí bíbá yìí. Sísá, ṣé tí a máa jẹ tí a máa bá yàn pílé pẹpẹ
Wọ́n máa jẹ ẹ̀ ṣọ́ máa ń dá owó nǹkan tó máa jẹ padà yẹn. Bọ́dà jẹ́ kí eré bá mi sọ lọ́sẹ̀ sọ̀rọ̀. Tẹ́lẹ̀ wọ́n lọ jẹ́. Ẹ bá pàmí síbi nìyẹn nígbà tí a bá jẹ́ lọ́wọ́. Èyí ló sọ pé owó ló jẹ àbí nǹkan kan bàbá. Ó yà mí lẹ́dọ̀ àwọn ìwà ẹ̀ tó wọ́n gbàdé lọ wà 20k ni. Ìlọ́dọ̀ pa ọ́ 20k kẹ̀. Ẹni sùúrù náà ẹ̀dẹ̀ kéèké easy. Ó yá ẹsẹ̀ lé ní wọ́n ní mọ́tò kì í ṣe ti kò lọ́wọ́. Ó yẹ kan kọ́ ló máa tà ọ́ yìí iṣẹ́ owó ẹ̀jọ̀ kan ní. Kí ló ṣẹlẹ̀ yìí náà ti fi ṣe kí ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹ́ ní àwọn náà. I don't collect TFO. I will tell you, I don't collect TFO. Kí ni ìdí àdáwọ̀ fífi mú lọ? Kí ni kí ló ń pariwo ṣe ń ké tó ń gbọ́ sí kí ló ń ṣe? Iṣẹ́ ìdọ̀dọ̀ ló yẹ ká gbà. Auntie, ẹ ṣé gan ni. Mo really appreciate your effort in lórí mi. Kẹ́dẹ́ máa wo. In fact, àti tẹ́tẹ́ tí mo ń ta àti ọtí tí mo máa ń tán ní mo mọ̀ yó. Má ti mọ́ tí yẹn tán kí n tó mọ̀ pé nǹkan kan ṣe mí. Even tí tẹ́tẹ́ yẹn mi máa ń dàrin wọn. Ìgbà mi máa lọ sọ́fíìsì tí màá ti nice up. Mi dẹ̀ ní dọ́fíìsì. Ìgbà mi máa bára mi ń bà ní 11:30 lóru táwọn oníbà kan ti fẹ́ lọlé. Mi ò mọ̀ bó ṣe máa ń débẹ̀ ó ti sú mi. I don't know. I'm tired of it. Ẹ̀mí náà ti rí bẹ́ẹ̀ yẹn pé gbogbo kíní kò ń ṣe ojú lásán. I'm so sorry to say that. So ẹ jọ̀ọ́ ẹ̀yin náà tó bá ti ní urge láti lọ ta tẹ́tẹ́ àbí lọ mu ọtí bẹ́ẹ̀ yẹn ẹ máa ó dára yín kẹ́ máa gbàdúrà ẹjọ́. Aunty, kò easy, mo ti try several times. Even ìgbà mi ò ní drive, màá ní kí driver complain gbé mi ni. Ṣùgbọ́n màá tún kúrò lọ́fíìsì, màá kọ̀ bára mi láàrin àwọn tó ń gbé gógó, àwọn tó ń gbájá sáré. Ọ̀rọ̀ yẹn ti sú mi. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ló fi ń ṣe sábàbí. Mo dey appreciate. God bless you. Kì ni wọ́n ti fún yín ní gold ní rẹ̀? Àwọn tó mo ti fún àwọn guys ní Eniola, Eniola, OMO MUMMY. Eniola, Eniola, OMO MUMMY. Come in. This is my little place. Wow. Jimmy. Ẹni ṣé nǹkan tó ló little lélẹ́yìí? No, it's not little. It's actually nice. Yeah, sure. Like. Anyway, have your seat. Have a seat. Thank you. And again, Joko, inú mi dùn pé mo invite pé kó wá mọ́dọ̀ mi lẹ́ni. Ó dẹ̀ tẹ̀lé mi. I'm very happy and I appreciate that. Thank you once again. So, ibi ìlú sọ pé kéré. Hey, it's my little place. This is big. Anyway, kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu. Bó ṣe wà, mo ń dáná gan-an, mọ́ mi mo fi jọ. I will cook anything for you. Nǹkan tó bá fẹ́ jẹ iyán ni o, rice, semo, whatever. As I work kitchen sim, I saw for you. Ṣé torí pé this will be the first time tí máa wọlé ẹ̀ wá ló wá fi ìpàlejò ní mi. No, èmi ò ṣàlejò, ìwọ náà mọ̀. Ṣùgbọ́n anything tí máa fẹ́ jẹ, èmi máa wọ kitchen lọ, máa lọ ṣe fún ara mi. Wow, really? Ìbọn àti kí lọkùnrin tiẹ̀ lè máa ṣe ọkùnrin ń dáná. Mama ló máa underrate me. Mommy, she's a good cook. Àwọn ọmọ fi jọ, kò sí fún tí mi lè ṣe. I swear down. Mi ò jẹ́ kó wá lọ sí compulsory rice sílẹ̀. Let's go. Anyway, let me show you the way. So gbogbo nǹkan tó bá wù mí jẹ, mo máa make sure pé mo ṣe fúnra mi. Àjọba ṣe náà. Mo jẹ́ kó lọ sí compulsory rice mi. Àjọba ṣe náà. Wow, this place is beautiful. Mo ṣe ojú mi ti ẹ̀ wọ́n ní nínú ìrànlá yìí àwọn òbí ẹ̀ á jèrè wọ́n ní fojú kọ̀ọ̀kan lágbára Ọlọ́run torí ilé tó ṣe mí torí tó ṣe ń ṣe kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ó ṣe nínú mo mọ̀ lóore o tí bá ṣe ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run àti orí láì níbo ni ìwà wà báyìí ẹ ṣe ìdánwò sórí òkè mi.
bẹ́ẹ̀ ni àdúrà ní dáhùn bíbá. Tí n bá sọ ẹni tó wá bí tó wá fẹ́ mi kò lè. Lórí ọ̀rọ̀. Ṣé o máa sọ fún fún máa sọ fún fún Jimmy tí wọ́n mi rọ ẹ sí mi. Wọ́n ní déètì ẹ̀ bá ti pík náà ní Termination. Ó tọ́ sọ nìyẹn. Mo ṣe mọ̀ pé àwọn ilé ẹ̀kọ́ ń déètì. Ó ti dà kó sí wàhálà. Ọ̀nà ti ṣí ọ̀nà ti là. Ká máa lé ká máa lè wí. Lágbára Ọlọ́run àlejò ní dáhùn. Lágbára Ọlọ́run. Lórí ẹ̀ o, lórí ọkọ ẹ̀ náà mi ò ní jí dáhùn lágbára Ọlọ́run. Ọlọ́run mi tó ń gbé Jimmy, mo ti ṣetán. Ayé àbí náà ti ṣetán. Ó ní nǹkan tí mo ti fẹ́ béèrè. Ọlá ń lọ sórí òkè. Àdè máa gbàdúrà àtàwẹ̀ ọjọ́ mẹ́ta. For good 3 days, àwọn afọ máa gbàwẹ̀ àtàdúrà. Wá ìta tiẹ̀ tó ń lọ orí òkè gan. Kó síbi tó náà ò sí náà, ṣáà lè dúró nílé ń bí náà ni. Àbí? Henny, má gbèsù láyé. Lóòótọ́ ni pé kò síbi tí Ọlọ́run ò sí. Ṣé you get? And again kò síbi tá a ti gbàdúrà tí ò gbà. Àmọ́ àdúrà ilé yàtọ̀ sórí òkè. This is your house. You can get distracted with anything. O lè lálejò, you know. Bó ṣorí tá bá lọ sórí òkè ká pa ọkàn wa pọ̀ sójú kan láti gbàdúrà sí Ọlọ́run. Ayé fún Bíbélì sọ, ó ní pé ohun tó ń da àtẹlé tí ò dá ó ń fẹ́ àdúrà. Ó dẹ̀ mọ nǹkan tí ò ń dojúkọ, ó mọ ìṣòro tó ń bá ẹ fínra. Ó mọ̀ pé àdúrà nìkan ló lè ṣe, Ọlọ́run nìkan ló lè ṣe. You are right. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tẹ̀ ń lò ẹ̀ fún mi. Even there was a time tó pé mo ti fẹ́ para mi dànù. Kó tó di pé bóyá Ọlọ́run lò ẹ̀ tó pàdé mi lọ́dọ̀ àwọn boys tán fẹ́ máa ṣe yamayama lọ́jọ́ yẹn. But mo ṣàdúpẹ́ all the same. Since o ti insist pé ká lọ sódò òkè náà ni. Ṣé bí 3 days ni? Mi ò lè kú. I agree with you. Kò sí nǹkan tí àdúrà ò lè ṣe. Yes, àdúrà ló ń gba agbára kọ́. All right, Jalo there. What God cannot do does not exist. You're right. So let's go. All right, let's go. Lórúkọ Jésù ojú. Amen. Hallelujah. Jésù Olúwa wa. Ogun tẹ́tẹ́ ogun ọtí Ọlọ́run fi bù Olúwa ọ̀yá àdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ogun tẹ́tẹ́ ogun ọtí nínú ayé ìránṣẹ́ rẹ̀ Ọlọ́run ìyanu Olúwa bá wa báwí Olúwa báwí Olúwa báwí Ọlọ́run òkè yìí bá wa báwí ogun ọtí nínú ayé mi ẹ̀bá ní Jésù Olúwa báwí ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ìyanu ogun tẹ́tẹ́ nínú ayé ìránṣẹ́ yìí Olúwa bá wa fi bú ogun ọtí ogun tẹ́tẹ́ ogun ọtí nínú ayé ìránṣẹ́ yìí Olúwa fi bú orúkọ Jésù Olúwa fi bú Olúwa ogun gbogbo nínú ayé mi àwọn fi bú Olúwa fi bú ní orúkọ Jésù Olúwa fi bú Ọlọ́run orí òkè mi Olúwa fi bú ogun tẹ́tẹ́ ogun tẹ́tẹ́ ìjà ogun pọ́tìbẹ̀ ogun adánsáré owó ń jóná ogun tẹ́tẹ́ oyè ẹ̀báwí ogun ọtí ẹ̀báwí orúkọ Jésù Olúwa ẹ̀báwí. Máma ṣe lògùn máma ṣe lògùn máma o mogun bàjẹ́ lọ dandan bàjẹ́ bọ̀ lálá tó mi ilẹ̀ ló ń bọ̀ máma ṣo máma ṣo. Máa kúnlẹ̀ ẹgbẹ́ mi mo jẹ́ alájọbí bẹ́ẹ̀ direct right mo alájọbí ló fún mi 14 gbá lórí mi fẹ́ dàrú mo ní ẹgbẹ́ mi kí mo ṣe alájọbí ti fẹ́ pa mí ẹ̀dọ̀kọ̀ ẹ̀dọ̀ rí mi. táwọn jẹ́ alájọbí ọjọ́ ló ń jẹrẹ òmùtí ni ó ti yọ ó ti lọ yó nìyẹn o ó ti yó ni tó bá yó ó máa ń rí oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà ní má dà lóhùn. mi ò yó ṣe rí ó ti kú ìwà kan tí ò dáa tí kì í wà takò alájọbí ẹ̀gbọ́n mi ló sì fà á
àwọn ló fa gbogbo wa yìí. Ìyẹn máa ń kọ́ àjọ tó ti ń fún yín lọ́wọ́ ń kọ́ náà. Sẹ́rí kí ṣe yóò nìkan ní tó bí èmi nínú ni pé ẹgbẹ́ mi tó ń sọ̀rọ̀ sí mi wọ́n lè sọ̀rọ̀ sí mi ṣé bí wọ́n mú mi ayé kan kò mí. Wọ́n á wò pé gbóòní tọmọ tí ẹ bí ìṣojú mi irú ẹgbẹ́ burúkú wọn lélẹ̀ èmi àwọn gbà ọ̀dà ṣé bí ń fọtí ìbú mi ni ọtí àwọn náà ṣe bí à ń tà kò sí wàhálà. Ibẹ̀ lèmi ti wò pé mo mọ tí màá ṣe mo kàn rà pẹ̀lẹ́bẹ̀ ní akànfin lọ ṣiṣẹ́ burúkú yìí ṣe ilé ìsìn la fi ṣe. ẹdúró ó yé mi bọ̀ o ṣé kìí ṣe yí pé ẹ̀ ń jẹ́ kó yé wa nísìnyí pé ẹ̀yin lẹ fi ọtí mímu ṣe Eniola. èyí tí ìwé náà nù àṣẹ pé èsì máa mú tí kú sójú ọtí ni pé kémi àti ọ̀kájọ dà bákan náà ọtí tó fi ń bú mi kó náà máa mú lọ. iṣẹ́ ọwọ́ yìí ni èmi ni Àjàdí. ẹgbẹ́ mi ṣèlú ìyàwó yìí ṣe ń pè mí lóko. ṣọ́ra àbí kò fọ́ etí ẹ̀ gan. bóyá lẹ mọ wàhálà tí mo ti ṣe lórí ọ̀rọ̀ yìí àṣẹ yìí lẹ wà nídìí ẹ̀ ẹ̀yin lẹ wà nídìí ẹ̀ Àjàdí ò ṣe dáadáa o ò ṣe dáadáa rárá o ìwọ náà dẹ̀ bí tiẹ̀ o tó dà mí láàmú tó tó yìí wọ́n náà dà láàmú o alájọbí ló ṣìrí tó ń fọ etí ẹ̀ alájọbí ṣì máa gba ojú ẹ̀ ó ṣì máa gba ọpọlọ ẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ o ẹjọ́ kí ni ẹ fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ tèmi. kó tó kú àyànjọ́ rẹ̀. ẹjọ́ kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ tèmi kí lẹ fẹ́ ṣe sí. màá lọ bẹ̀ ẹni tó mọ ojú sòògùn ló máa máa ti jù máa padà síbẹ̀ máa lọ sọ fún pé tí alájọbí ti fẹ́ pa mí pé kọ́ bá mi tú gbogbo ẹ̀ dànù. lóòrò wà á fún mi débẹ̀ ẹ wá ṣe é ṣe bí ìgbà ẹ tú tẹ bá dé ẹ máa tú ṣe bí ìgbà. èèyàn máa burú o. alájọbí fẹ́ pa. Àjàdí wà á mú mi débẹ̀. ọlọ́run máa lọ ṣe padà. kí ló ń dé o lè dá ṣe padà wà á mú mi débẹ̀. ìbára mi gba alájọbí ìbára mi gba alájọbí. Can you imagine? ṣé torí nǹkan tó fi fẹ́ da ìrìn àjò ayé mi rú ni kí ni mo ṣe fún ẹ̀gbọ́n nítorí Ọlọ́run léṣù pé mo bá wọn sọ̀rọ̀ mo advice wọn mi ìdẹ́rù tí wọ́n ṣe lóòótọ́ ni pé ara ẹni nínú ṣe ni má kà ó. wọ́n gbé ogun lóòótọ́ àmọ́ Ọlọ́run ṣe ogun náà àdúrà mi rẹ̀ ni pé gbogbo ogun tí Ọlọ́run ti ṣe kò ní gbèrè mọ́. Àmín Jésù àmín. Thank you Jesus. Olúwa ṣe Thank you Jesus. bless you. Thank you Lord. ẹ ṣé bàbá. Thank you Jesus. Olúwa ṣe. Thank you Lord. ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. Ẹ ṣé o, ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé ibi tẹ́ bá dé. Àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Ọlájùmọ̀kẹ́. Yes. Mo dúpẹ́ gbogbo oore tó ṣe fún mi. Ọlọ́run mi ládé bá mi san ẹlẹ́san dáadáa. Kí n má parọ́ fún ẹ. Mi mọ̀ páyé dùn báyìí o. Nítòótọ́ mo ṣàmọ̀ pé obìnrin tó fi ṣàdúrà obìnrin ni ẹ. Ọlọ́run tó dẹ̀ gbé mi pàdé ẹ̀ kò ní jẹ́ ká yẹra wa. Àmín. Lórúkọ Jésù àní yẹra wa. Àmín. Pẹ̀lẹ́ pásítọ̀. Sori tí má dúpẹ́ látẹ̀lé dọ́là ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. My dear, o lè mọ bó ṣe impact nǹkan tó ṣe fún mi. Láàárín àwọn ọ̀rẹ́ mo ti dẹni yẹpẹrẹ even náà àwọn parents mi ò ní dùn sí mi ṣùgbọ́n Ọlọ́run fi ṣe sábàbí rẹ̀ fún mi ó ṣe gan-an mo dúpẹ́ ọ God bless you Ọlọ́run á lè jẹ́ kí n lè sanjọ́ Ọlọ́run jọ kó jẹ́ kí n lè sàn sórí àdúrà tí mo ń gbà fún Ọlọ́run nìyẹn. Àmín. Ká pẹ́ fúnra wa. Àmín pásítọ̀ ẹ pẹ̀lẹ́ máa rọra wọ́n fẹ́ kó mọ kinní kan gbogbo nǹkan tèmi ń ṣe fún ẹ mo mí pé gbogbo oore tí mò ń ṣe fún ẹ mi ò ṣe nítorí pé kò lè san mí lẹ́san oore yẹn o èmi ń ṣe nítorí Ọlọ́run ni o I'm doing it for God. Ṣùgbọ́n God bless you. As a matter of fact, Jimmy, èmi fúnra mi ti ń rò bí ọjọ́ mẹ́ta kan because obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n ẹni tó bá rí irú ẹ̀ nínú àwọn obìnrin tí ò bá fi rú ẹ̀ tọrọ ẹni ọmọ kan tó ń ṣe ni èmi fúnra mi mo ti rò ó dáadáa
mo rí pé relationship yìí ó yẹ ká tó take it further. Ó máa wù mí kí mi àti ká tó jọ close jù báyìí lọ. Jọ Jùmọ̀kẹ́, I want you to be my woman. Hey, wọ́n náà inú ilé mi ní kò ṣe bóyá ìgbà tó dé ọbẹ̀ nìkan bí bóyá ń gbàgbà àbò ń gbàwò àbí girlfriend nìkan or something like that. Jùmí, please, hey, I want you to be my woman. Mo really ní interest in ẹni kò ṣe pé bóyá ọ̀rọ̀ ìní o. The little time we have spent together, mo wò pé I should spend the rest of my life with you. Are you serious? Please, be my woman. This is what I want from you. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó ń lò ẹ́ fún mi. Eniola, Eniola, OMO MUMMY. Eniola, Eniola, OMO MUMMY. Ìmọ́lẹ̀ mi nínú òkun, ìmọ́lẹ̀ mi lókun. Ayé ẹ máa mú ọmọ ènìyàn. Ṣáà máa ṣe báyìí kan ọmọ ọ̀run ti sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀nà ìgbọ́n. Ó yá dẹ́rì. Ẹ wá wà nípò wa. Jókòó. Jókòó máa jì á. Júbì ni ọmọ kẹwàá ni ọ. Aya wa tuntun ni ọmọ Iléṣà ni. Iléṣà. Iléṣà ni ti wá. Christian ti wá ni. Ó màdúrà àgbà gan. That's very good. Ó kárí Àwọn ọmọ ẹ̀kọ́. Ó wá sá. Àti dájú náà. That's very good. Go, Júmi, nǹkan tí mo wá fẹ́ sọ fún ẹ. Mo fẹ́ sọ lójú dájì ní kó lè mọ̀ wípé tí máa sọ authentic ni o. Ṣó ti yé? Sórí ọkọ ẹ̀ yìí, kò kọjá àbáwí o. Tó bá ti ṣe ẹ̀ báyìí tó ṣe nǹkan tó bí ẹ̀ nínú. Ìwọ kan walk down. Àbí kò kàn gbé fún ẹ̀ kó pè mí kó sọ fún mi. Má bá wí fún ẹ. Àti wípé mo ti ẹ̀mọ Eniola tó ń wọlé àwọn ọmọ ọ̀jẹ́ misbehave. Sórí gbogbo ọmọ tó wà ní ẹ̀yẹ̀ inú ilé mi báyìí ló máa fi sí. Daddy, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Júmi, ó try fún mi gan-an. Ẹgbẹ́ náà mo ṣàlàyé fún mọ́mi. Ìwọ ló máa sọ fún wa ká bá ẹ dúpẹ́ lọ́wọ́. Wọ́n àdá náà. Ó dà tí Júmi, o ṣe o, tó tọ́jú Eniola. Ẹ káre. Now, bí mo fẹ́ sọ ni pé mo fẹ́ kó sọ fáwọn ọmọ mi wípé ìtàn sọ yóò gbọ́dọ̀ pẹ̀lẹ́ o. Ohun ṣe ọmọdé náà ìṣe so that ọmọdé mìíràn náà má jẹ́ máa sọ àwọn máa fojú tó wọ́n náà ẹ̀ kì í ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe káwọn pé ẹ̀kọ́ rẹ̀ àbí. Nǹkan tí láyé sọ yìí, ó ti yé bá ti délé sí kò jíṣẹ́ tí wọ́n ní ibi pápá la fẹ́ ṣe, a fẹ́ mú nǹkan wa ọ̀tọ̀. A fẹ́ gbé nǹkan wa tán kíákíá ni, kò wá sí nǹkan kan tí wọ́n béèrè lọ́wọ́ wa tágbára Ọlọ́run kan. Àti rẹ̀ ṣe ti gbọ́. So, bó ṣe wà yẹn, àwa dìde dúró bá dàgbàsókè. Ìṣó kíchìn. Ẹni mọ́ mi kan. Ṣé yá kárọ̀. kí tó bá tilẹ̀ mú Eniola, Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sí wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àẹwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. Fáìpà ìwé ni tó sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí n fáwọn. ọwọ́ wá ní òjò máa fi gbọ̀ngàn fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first red card. kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀hún tètè kọjá. tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu àbí. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dán lọ́n já
nǹkan kan mo lè fi ẹ̀pẹ́ ni pé àfi tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti ẹjọ́ ń wọlé tàjọ́ ń gbé mo ti ṣiṣẹ́ bí mi tó bá ti kálẹ̀. ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. kí yorùbá yẹn máa sọ wípé kí ni fóònù nọ́mbà tó ń fẹ́ ni. ọjọ́ lápẹ́. ọjọ́ lápẹ́ wọn. ó ní ẹlẹ́yìn wọn. everybody wá jayé náà ni ṣebí oní gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò sí èsì tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ẹ gbọ́ pé mo ń pè yín látàárọ̀ bámà ẹ̀ dáhùn. má lẹ́ ń pè é àwọn obìnrin ládẹ́ ń ṣiṣẹ́ ń bìbà. ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà èmi kọ́. ẹsẹ̀ rí ọ̀dá o èyí lójú ti ẹ rí o àwọn ṣe é gbà mí sí ìgbà tí. owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o ilé èèyàn má ṣe wúkọ̀p má gbowó mi lọ. àṣẹ gan ni. ọ̀gá mi má ẹ̀yìn anything so ti yé yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi bá wọn so báyìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. iye ògbé o ìkà náà sì gbé yóò lẹ́sàn-án o. sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. nínú ẹgbẹ́ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. wọ́n yọ owó yìí. ìní èèmọ̀ gbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì.